Today we celebrate a caring father, loving husband, good daddy, amiable personality, excellent father to the core, kind-hearted being, Omo Baruwa himself, in no other person than Mr. Ewebajo Kayode Ayola. Let's celebrate him, people. Daddy ẹ̀kọ́ àjọ̀dún orí kájú, ẹ̀mí yá ṣọ̀pọ̀ rẹ̀ láṣẹ Ìdùmarè. Àtọ́fara ti bí òkè a máa dúpẹ́ o lórí ayé bàbá mi Ewébajo Káyọ̀dé. Àtìlẹ́yìn tí kì í tì ní lójú àgbẹ̀ ọ̀gá lórí bàbá mi Ayọ̀ọ́lá. Bàbá mi Ewébajo Káyọ̀dé Ayọ̀ọ́lá, òkú àjọ̀dún orí kádùn. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún láyé. Onífẹ̀ẹ́ yìí ṣàṣemọ̀ gbogbo àwọn ọmọ